Àwọn agbébọn pa òṣìṣẹ́ Ndlea ní Ṣokoto, èyí ni bó ṣe ṣẹlẹ̀. Nítòsí pápákọ̀ òfurufú tó wà lójúnà márosẹ̀ Sultan Abubakar kẹta ní Ṣokoto làwọn agbébọn kan ti jí èèyàn 3 gbé tí wọ́n sì tún pa ọ̀kan pàtàkì lára òṣìṣẹ́ Ndlea lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì ọdún 2024 yìí. Ọ̀gbẹ́ni Muhammadu Baba Usman tí í ṣe bàbá ọ̀kan lára àwọn 3 tí wọ́n jí gbé tó gbà láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé ní nǹkan bíi aago 9:30 àṣálẹ́ ọjọ́ náà ní nǹkan burúkú ọ̀hún wáyé. Bàbá Usman ní àwọn 4 kan léyìí tí ọmọ mi wà lára wọn ni wọ́n ń lọ jẹ́jẹ́ wọn lọ́jọ́ náà. Lójijì làwọn agbébọn kan tí wọ́n ti lúgọ sẹ́gbẹ̀ẹ́ títì dèun òṣìṣẹ́ Ndlea àárín wọn ṣínà ìbọn fún un. Bí wọ́n ṣe rí i lẹ́yìn tí wọ́n pa olóògbé náà sínú ọkọ̀ rẹ̀ ni wọ́n jí àwọn 3 tó kù gbé sá lọ ráúráú. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Ahmed Rufai tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún yìí sọ pé lóòótọ́ ni olóògbé náà kú lásìkò tí wọ́n ń gbé lọ sílé ìwòsàn, ṣùgbọ́n àwọn ń ṣe ìwádìí lábẹ́nú láti fọwọ́ òfin mú gbogbo àwọn oníṣẹ́ ibi ọ̀hún kí wọ́n lè jìyà ẹ̀ṣẹ̀ wọn. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.